dédé àsìkò yìí gbogbo etí tó ń gbọ́ mi gbogbo ojú tó ń wò mí ojúṣe kú fi ń wò mí ò ní fọ́ bẹ́ẹ̀ náà létí tẹ́ fi ń gbọ́ mi ò ní di láṣẹ Elédùmarè èmi ọmọ yìí náà ni Azeez Olúwadámiláre Àrẹ̀mú tó wá jẹ́ gbà àkọ́kọ́ rẹ̀ tí ẹ fi ń wò mí lórí ìkànnì yìí ẹ bá mi subscribe sí ìkànnì Bàbá Àrẹ̀mú TV kẹ́jẹ̀ bá mi tọ́ notification button yín sílẹ̀ a lè jẹ́ gbogbo àti bá tí mo rọ̀ wá lọ́lọ́kan òjọ̀kan tó ń ṣẹlẹ̀ ẹ̀dínlẹ̀ kù tó jìrì nílẹ̀ Yorùbá pátápátá ẹ ṣeun lágbára Ọlọ́run nǹkan lábí ò ní ṣe yín o ilẹ̀ máa rí mi náà èyí náà máa rí yín bá láṣẹ Elédùmarè tó ọ̀rọ̀ tó ń jà rìnrìn lórí ọ̀rọ̀ bàbá wa Agbala Gabriel òun náà ni mo tútù torí ẹ̀ padà wá sórí program mi láti pé òkè o jẹ́ kí n ṣe program mi lórí pé kí ni nǹkan tó fà á ṣe lórí ọ̀rọ̀ pé Muyideen kò ṣe Muyideen olówó di pé oníkàlùkù kọ̀ tí ẹ̀ ń sọ sọ́tún sọ sósìn sọ síwájú gbogbo ọtí ẹ̀rẹ̀ ìwò oníkàlùkù kọ̀ tí ẹ̀ ń máa ẹlòmíràn kan já akọ̀bọ́ sórí social media akọ̀ sọ̀rọ̀ gbàù ṣé bó yẹ lọ gbà tí ẹni yìí ṣoore fún ta lórí ń gbà yẹn nígbà tí Agbala Gabriel tí bàbá wa Agbala Gabriel tó ń ṣoore fún Muyideen ta lórí gbogbo wa ò rí ń gbà yẹn o most àwọn èèyàn tí Agbala Gabriel help tó gbogbo ẹlòmíín comment pé ẹ tó bá fẹ́ ṣoore fún ọ àkáǹtì ẹ̀ ló ń gbà sí ẹgbà kan ló ń gbà sí àwọn kan ló ń gbà sí ẹjọ́ nítorí tọ́lọ́ ẹ̀yin náà gbogbo ẹ̀yin náà ń sọ̀rọ̀ nísìn nígbà tí Agbala Gabriel táwọn ẹni yìí bá wá tó bá mú wọn jáde iṣẹ́ ìwà ń bẹ̀ ẹ ò sí ń bẹ́ẹ̀ ìgbà tó ń ṣọ̀wọ́n ẹni lóore ẹ ò sí ń bẹ́ẹ̀ ẹ kàn máa rí lórí láìpẹ́ òkè o Agbala Gabriel gbé ọkọ̀ wá sórí program lánàá ó hẹ̀pẹ́ o òkè o èèyàn kan ní ìdílé o Agbala Gabriel gbé wá sórí program o ó hẹ̀pẹ́ o ó kọ́lé fún o ẹ ò kọ́mẹ́ǹtì gbà yẹn ó jẹ́ pé èèyàn ìṣubú èèyàn lẹ máa ń wá ìṣubú ológo lẹ máa ń wá ṣáá ní gbogbo ìgbà Agbala Gabriel ti ṣe o ó tún ti gbà kan ó ti ṣàwò kan o ẹ̀wọ̀n ọ̀rọ̀ tí ó ká máa fẹ́ àwa bẹ̀rẹ̀ sí fẹ́ nídìí ẹ̀wọ̀n ń fẹ́ nídìí gbàtẹ́ni jẹ́ ń ṣe dáadáa fún alàgbà Muyideen kò sí babaláko ẹni tó jáde pé ìtò ṣe ìtò ẹni yìí ó ṣe láti bíṣọ̀bù ẹ̀ ló ti bẹ̀rẹ̀ ẹ ò sọ̀rọ̀ ńgbà yẹn o ó ṣe ó kì í kásìgbà pọ̀ ọmọ Nàìjíríà pé gbogbo ọmọ èèyàn no help no pawọ́pọ̀ no ṣòro yẹn fún ṣé alàgbà Muyideen ní ṣó mọ àwọn èèyàn tó help ẹ ní kò sábẹ́ àwọn tó help ẹ ṣebí pẹ̀lú ìfẹ́ Olúwa táwọn èèyàn ní sí Agbala Gabriel ó lé kó èèyàn lè dìde pókè o gbogbo nǹkan tí bàbá ìbátẹ̀ ti mú apò òun fẹ́ help àwọn èèyàn wọ́n máa support ẹ o tí bàbá Agbala Gabriel òkè ó wá help ẹ nìyẹn ó tẹ̀ wá ó tún wá òkè pé káàtì wá gbà pé ó yá kò sí ẹni tí ẹran ara ò lè lò gbogbo òkè à ń parọ́ pé ẹ ṣe bẹ́ẹ̀ èèyàn lọ ni ṣé yẹn èṣù lẹ́yìn èèyàn náà tẹ̀ kọ́mẹ́ǹtì ni ṣé yẹn èṣù lẹ́yìn ẹ̀yìn ò kì í ṣe èèyàn lọ àbí ẹ̀jẹ̀ kan ló rànú vein alàgbà Gabriel ni ṣé ẹ̀jẹ̀ kan ló lò ẹ kọ́ ọ̀dẹ̀ jáde ṣé yẹ kó ṣe bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ èèyàn lọ ni ẹ̀yin kọ́ rí nǹkan méjì ó nà ókè lẹ́yìn ó nà mo tún recent mo tẹ̀tún ṣe mo program kan náà tí ẹ̀kọ́ náà ṣe tọ́nà ọmọ ọjọ́ ẹ̀kọ́ sọ pé àṣírí kìnnìkan ti tú nǹkan tẹ́mi kọ́ lè sọ lórí ẹ̀ ni pé kí bàbá Agbala Gabriel kàn jọ nítorí tọlọ́run kọ́ má jẹ́ kọ́wọn èèyàn kan tí wọ́n ṣubú náà nǹkan tọ́lọ́run bá máa ṣe Ọlọ́run máa ṣe o Ọlọ́run ti gbé yín dúró lágbára Ọlọ́run kò sẹ́ni tó máa tì í wó lágbára ní agbára Ọlọ́run ṣùgbọ́n ẹ máa mọ àwọn èèyàn tẹ́ máa gbà pókè o tí n bá ti fẹ́ help wọn ẹ jẹ́ kó máa lọ́lọ́ ẹ̀ torí ọ̀rọ̀ Muyideen nísìn máa fẹ́ kí ẹ rí dáadáa torí bí bẹ́ẹ̀ ṣe wò pókè o gbogbo èèyàn ló fẹ́ràn yín gbogbo ẹ̀yin tẹ́yìn rí pé ó fẹ́ràn yín yẹn díẹ̀ nínú wọn ló fẹ́ràn yín púpọ̀ jù ọ̀tá ló pọ̀ lẹ́yìn láti máa wá mistake yàn kódà náà wọn tẹ́ẹ̀jọ́ ń tẹ̀lé yín kiri gan ọ̀tá yín ló pọ̀ jù nínú wọn most ẹlòmíì tó ń tẹ̀lé yín torí pé òkè o kọ́wọn náà ṣe díẹ̀ kọ́wọn náà fi mẹ́ kọ́wọn náà òkè tó bá yá kọ́wọn náà lè bẹ̀rẹ̀ sí máa ṣe bí Agbala Gabriel ṣe kò ń ṣèfẹ́ nú gbogbo pé ìfẹ́ nú wọn náà ní sí pé mo lò no for life ni ma fi wà pẹ̀lú Agbala Gabriel mi ní Agbala Gabriel ni òun nìkan ṣo ni kò sí wọn ò fẹ́ràn yín débẹ̀ because tí wàá ń ṣe bẹ́ẹ̀ ni káàtì ẹ̀ wá sọ pé káríkò sọ̀rọ̀ Muyideen ló wá jáde kó tẹ̀ jẹ́ pé
àwọn nǹkan kan tó heavy ló ṣẹlẹ̀ ṣe ni pé bọ́wọ̀n nínú àwọn tẹ́jọ́ tó jẹ́ àwọn pásítọ̀ yìí náà bọ́ ṣe máa yọ lọ́tún lọ́sìn nìyẹn o tọ́ àwọn ọ̀rọ̀ tí ò jọ ọmọ tó jọ ọmọ òótọ́ tó máa mú wá tó máa mú wá tó máa mú wá tó máa mú wá. àwọn ọmọ Nàìjíríà kẹ̀dẹ̀rẹ̀ tó jẹ́ pé ọ̀nà táwọn pè followers tó jẹ́ pé wọ́n tẹ̀lé ọ̀tọ̀ tó jẹ́ pé tẹ́ bá kọ́ post video báyìí àwọn náà máa kọ́ bá yín wò ẹ mọ́kọ́ ìkọ́ máa yín kọ́kọ́ bá yín wò tó máa yín ṣí ẹ̀ yẹn njọ́ tí mistake kan náà bá ṣẹlẹ̀ ọ̀nà máa kọ́kọ́ gbé náà máa kọ́ ṣí ẹ̀ pé ẹ tí wàá wo tó ti gbé dé o ọ̀nà máa kọ́ gbé dé pé ó tún ti gbé dé o but mo bí àmọ̀ràn tèmi fún yín ni pé ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run gbogbo àwọn tẹ́ ẹ bá fẹ́ help gbogbo àwọn tẹ́ ẹ fẹ́ help pátápátá ẹ fún wọn ní distance kó lè tẹ́ bá fẹ́ kọ́lé fún yàn lọ́tẹ̀ yìí tẹ́ bá ok pé afẹ́fẹ́ nìyí kọ́lé o ó nídìí help o ẹ help ẹ lóòótọ́ àgbà right tẹ́ bá fẹ́ kọ́lé fún ilé ẹ jẹ́ kó tún jí ẹgbẹ́ wà tí alàgbà Muyideen máa sọ̀rọ̀ ó ní ẹ̀yìn chọ́ọ̀chì wọn ni wọ́n kọ́lé sí fóun wọn ti mọ̀ pé ìfẹ́ tẹ́yìn ní sí wọn òun ló yẹ kẹ́ máa ṣe ìwà àti yín bẹ́ẹ̀ yẹn ṣùgbọ́n jọmíjọmí òkúròrò ló máa ń dà mo fẹ́ kí lágbọ́jà dàbí mi mo fẹ́ kí ẹ̀mẹ̀dọ́ dàbí mi òkúròrò ló máa ń dì mo fẹ́ kí mo tẹ̀ fẹ́ jẹ́ kí bó ṣe wù mí ni pé bí bọ̀bọ̀ irọ́ mo fẹ́ kó dàbí èmi náà kó náà balance with èmi ẹ̀yin màlẹ̀ yín rò lọ́kàn yín mọ́kàn ẹni tẹ́ fẹ́ kó dàbí yín mọ́kàn ẹni tẹ́ fẹ́ kó dàbí yín mọ tó wà nínú ọkàn ẹni tẹ́ fẹ́ kó dàbí yín bóyá dáadáa ló rò sí lè sọ bóyá kan tó kù ló rò lè sọ ṣùgbọ́n Ọlọ́run máa bá mi wà pẹ̀lú yín ní jábọ́ láéláé lágbára Ọlọ́run gbogbo ìjì tó ń já ìrìn irọ́ ni o kò sí bí ìjì ṣe lè jà sí tí kò domi náà gbọ́nrún ayé ò ní rí yín bì wò lágbára Ọlọ́run ṣùgbọ́n tó bá ṣe pé ìgbà àkọ́kọ́ rẹ̀ ẹ̀yin fans mi lẹ fi ń wò mí lórí program mi lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ má gbàgbé láti bá mi subscribe sórí ìkànnì yìí Bàbá Aremu TV ẹ bá mi subscribe síbẹ̀ ẹ bá mi comment lórí program tí mo ń ṣe yìí ẹ jẹ́ bá mi share kó lọ fà kó lè tó àwọn ọ̀jẹ̀lú tó yẹ pé tán bá ní òkè wọn ní followers yín o àwọn náà ní ìka tó yẹ pé wọ́n máa wá wàhálà pé important tẹ̀lé wàá ṣàṣe mistake ìjọ ṣàbíjọ mistake ẹ̀ lọ́wọ́ dúró lágbára Ọlọ́run kò ní débè mi àtẹ̀yìn tẹ̀ ń wò mí o láṣẹ Elédùmarè ẹ bá mi subscribe sórí ìkànnì yìí kẹ́ bá mi share ẹ jẹ́ kó lọ fà back to lórí ọ̀rọ̀ bàbá Agbala Gabriel bí àmọ̀ràn mi tí mò ń mú bọ̀ fún yín torí pé àwọn èèyàn ò ní wo dáadáa tẹ́ ẹ ti ń ṣe o àwọn tẹ́ ẹ bá ń ránṣẹ́ gan pé òkè ẹ lọ bí báyìí bàbá èmi ò bá gbà lámọ̀ràn pé tí ẹ bá ti ní ráyè láti lọ bí kan ẹ má send èèyàn lọ ọbẹ̀ bí òwe tẹ gbà ẹ lọ bí báyìí tí ò ráyè láti lọ ọbẹ̀ torí pé ẹni tẹ́ ẹ send lọ ọbẹ̀ ẹ mọ ìwà wọn ẹ nísìnyí ojúlẹ̀ rí ẹ ò rí nù wọn. bí alàgbà Muyideen tẹ́ bá jáde ẹ máa mú dání tẹ́ bá ẹ máa mú dání ṣé ẹ mọ̀ pé ó lè tún padà wá fọ̀bẹ yìí jẹ́ níṣu tàbí kó jẹ́ ẹni nínú gbogbo ọ̀nà tẹ́ ẹ help ṣe rò pé alàgbà Muyideen ṣé ẹ̀yin gan lè rò pé òkè ṣe alàgbà Muyideen lè gbèmí já gbangba pẹ̀lú nǹkan báyìí ṣá àbó lè sọ̀rọ̀ ibi àbó lè ronú pé kò nǹkan tí ò dá sí mi ṣá ẹ̀yin gangan fúnra yẹn máa wò pé kò possible alàgbà Muyideen ò lè dọ̀rọ̀ rẹ̀ wò ẹ wá wò nísìn má fẹ́ kẹ́ fi bẹ̀ yẹn kẹ́ fi wò pé kò sí èèyàn o lágbájá ni èèyàn mi ni kò sí èèyàn sà trust nobody ẹ trust ara yín ẹ ní believe lórí ara yín pé tó Ọlọ́run ìwọ tó pè mí ìwọ nìkan so ni mo fọkàn mi lé kò sẹ́ni tó lè fẹ́ èèyàn gẹ́gẹ́ bí ara èèyàn ẹ̀tàn jẹ nítorí ìtàn wọn àgbà ló ń jẹ́ kó máa sọ pé wọ́n fẹ́ ràn yín. ẹ o nísìn nígbà tó bẹ̀rẹ̀ sí já rìn tó lọ káàkiri tó ń gbé lọ́tún gbé tó sì ń gbé tí owó ń gbé lórí pé òkè o wọn wá nípa wọn pariwo ojú pé ó fẹ́ tẹ́ dùn ìgbà náà ṣe wọ́n ń rí wọn wá mú dáadáa tó wà nínú owó tẹ̀sí ṣẹlẹ̀ àjọjọ wọn mú jáde o gbogbo wọn tẹ̀ help wọn tó ní ìgbé kan fẹ́ tó fẹ́ ṣe operation tẹ̀ help wọn wọn tó ní ìdílé tẹ̀ help wọn àwọn tó ní ìdí ìpèníjà nǹkan míì tẹ́ ṣe fún wọn wọn ò wo yẹn o wọn ò wo pé bàbá yìí tẹ̀ àánú bàbá yìí gbìyànjú fáwọn èèyàn
kẹwàá wo àwọn tó wà nídìí ọ̀rọ̀ báyìí tó yẹ pé mistake àwọn ọ̀bàyé jẹ́ àwọn òjèlú àwọn ọ̀bàyé jẹ́ àwọn tí ò ní dáadáa láti ṣe àwọn gangan àwọn náà máa ń wà nídìí ọ̀rọ̀ pé kó bàjẹ́ àwọn náà máa ń wà nídìí pé kó bàjẹ́ tẹ́ bá ní pé kán jáde nísìnyí kán wá help àwọn èèyàn wọn ò lè rí ṣe tó bá help àwọn èèyàn gan tó bá help èèyàn gan àti sìrègùn ẹ̀ gangan ni kó tó bá ṣe nǹkan kékeré wọn bọ́ sórí social media pariwo tẹ́ni ẹ bá ṣe mistakes wọn ni kọ́ńpò torí ẹ̀yin tẹ́ wọ́n ń ṣe tí ò sùn yín ìdẹ́ ẹ ṣe hàn síta gbangba la rí tó wà ní social media tẹ́rí pa tí wọ́n rò pé òkè bóyá ẹ jẹ́ kí n parọ́ kọ́ àwọn èèyàn létí rẹ̀ ọwọ́n tẹ́ ń ṣe lábẹ́ àwọn èèyàn orí o bí ẹni tó wá sí ẹgbẹ́ bí nǹkan problem ojú bí i 50,000 100,000 lọ àwọn èèyàn ò rí àwọn yẹn kódà àwọn tó fọ àwọn tó jẹ́ àwọn colleagues dẹ̀ yóò ṣiṣẹ́ papọ̀ tó yẹ pé àwọn tó ń ṣe lábẹ́ wọn da yín gan wọn ò rí yẹn sọ síta because nígbà tí pastor Tọ́pẹ́ tó fi lè jáde tó sọ ọ̀rọ̀ òun náà máa ní ìgbìmọ̀ kan tọ́jọ́ sọ ọ̀rọ̀ yẹn bọ̀ lórí ọ̀rọ̀ ọmọ pastor Tọ́pẹ́ yẹn mo ṣì ń bọ̀ tí mo ṣì ń treat lọ́wọ́ ẹ̀ ni pé kẹ́ ẹ mọ àbí àmọ̀ràn lèmi sì ń fún yín gẹ́gẹ́ bí àbúrò sàbí sí àbúrò ṣá lèmi fi ń fún yín láwọn àmọ̀ràn ìpèsè àwọn èèyàn tó ń bá yín tẹ́lẹ̀jọ́ ń rìn ẹ̀ṣọ́ wọn náà nínú ìjọ gọ́gọ́ nínú ìjọ ẹ̀ṣọ́ rasa include social media tó bá gbẹ̀yìn fúnra yín lẹ̀ ń di fóònù yín mú ní moment tẹ̀ wáyé sá ẹ má jẹ́ kéèyàn kankan kó bá yín kó nǹkan kan sí orí social media yẹn ra torí pé ṣe àwọn tẹ́ ẹ fọkàn tán yẹn gan àwọn gangan nìkà àwọn gangan nìkà torí pé ẹlòmíì ẹ máa pókè o tí wọ́n bọ́ ìbá wà pẹ̀lú mi ó yẹ pé ẹ wo ru time kan tí ẹnjìníà yín àwọn nǹkan ibi tí yẹ kẹ́ ti máa observation yẹn kẹ́ ti máa wò bọ̀ díẹ̀díẹ̀ pé most of wọn tẹ́ ẹ tó ń súnmọ́ yín gangan àwọn gangan nìkà torí pé ṣe ní alàgbà Muyideen tá à ń sọ yìí náà kò lè déédéé wùwà yẹn gbé jẹ́ kí n lọ jà báyìí àwọn kan náà ló máa pèsè àkíyèsí pé wà àlàyé jára ẹ̀ náà kí ló ṣẹlẹ̀ lọ bí báyìí tó bá dé àwọn ẹni báyìí máa gbà ẹ̀ lọ ṣe wò àwọn èèyàn náà ló ti tábà fún wọn nísìnyí báyìí nígbà tí ọgàn yìí bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ ẹni pé ọkàn náà ló ń gbé lọ́n ṣe fídíò pẹ̀lú lọ́n ní kó máa ṣe fídíò kó máa sọ oríṣiríṣi ọ̀rọ̀ kálàgbà Muyideen máa sọ oríṣiríṣi ọ̀rọ̀ lórí social media ní time bí ọ̀rọ̀ yẹn ṣe ń rò lẹ́yìn náà lóye ní kó máa ṣe. ó yẹ wá wò tálẹ̀ nísìn nínú ọ̀tẹ̀jọ́ tí wọ́n tó ń jẹ lọ́ndà yìí tálẹ̀ mọ̀ tó ń jẹ yín lẹ́sẹ̀ nínú ọ̀tẹ̀ tó ń jẹun lọ́dọ̀ ẹ̀ pé bẹ́ẹ̀ ṣe ṣe ok ètò oúnjẹ tẹ́ ẹ̀ ń ṣe lọ́sẹ̀ẹ̀sẹ̀ nínú gbogbo àwọn èèyàn tó wọ́n mẹ́bọ́ ṣe ń pọ̀ tó tán wá jẹun gbogbo kọ́ náà ló fẹ́ràn yín ẹlòmíín wá bẹ̀ láti wá wo àṣìṣe yín ni ẹlòmíín wá bẹ̀ pé ọ̀nà máa débẹ̀ àyẹ́kẹ́bí náà lọ máa lọ lọ́sẹ̀ẹ̀sẹ̀ musa àpọ̀jọ́ kan ọ̀tá àbáyà kó sí mi lọ́wọ́ lágbára ọlọ́wọ́ ayé ò ní dẹ yín mú o bàbá wa Agbala Gabriel ẹ̀jẹ̀ máa ga nínú ọlá ṣẹ́rí pé yín tó ti ń fọhùn kò ní dòkú láéláé gbogbo bọ́tà bá ṣe rò lóyún lórí pé ọkẹ́ o bàbá Agbala Gabriel ó máa wálẹ̀ ni o ọ̀wọ́n ló máa wálẹ̀ lágbára Ọlọ́run torí pé kó dáa fọ́wọ́n èèyàn òun lẹ́yìn wá fún kó lè dáa fọ́wọ́n èèyàn lẹ́yìn ṣe because tó wáyé pé bí gbogbo àwọn èèyàn tó ní kìmí lórílẹ̀‐èdè Nàìjíríà ṣe ń ṣeré fún àwọn èèyàn tó wà pẹ̀lú wọn á sọ pé a lè pariwo pé ìlú le tó yìí bọ̀dá ló fẹ́ help torí òkè káàtẹ̀ tó wá gbà pé kò sẹ́ni tó fẹ́ help torí irú nǹkan báyìí gan ni most èèyàn gan ò ṣe fẹ́ help torí pé ẹ fẹ́ help gan ẹ̀ mọ hà tó máa kọ́ sí ó ní gbogbo ìgbà tí wọ́n mú tí ẹ pàdé alàgbà Muyideen tẹ́ ẹ pàdé wọn lẹ́nu ní ojú títì tẹ́ gbé fídíò wọn fẹ́rẹ́ ohun yẹn rí ń gbà yẹn ọwọ́n tó ń gbé nísìnyí pé ń ṣe ohun tí ò dáa ẹ lè lọ ka chat ń gbà yẹn ẹ máa rí i pé wọn ò sínú àwọn tó comment kódà náà tó give gan wọn ò sí bẹ́ẹ̀
nínú ọ̀dọ́ tó ń ṣe ìtọrọ àdúgbò òkè o àhẹ́pẹ́ ní báyìí wọ́n sì ń bẹ̀ wọ́n ò lè sí bẹ́ẹ̀ wọ́n tó kọ́mẹ̀tì lọ́wọ́lọ́wọ́ báyìí tó ń pariwo tó ń tiẹ̀ tó ń ṣipagbá tó ń pariwo lé lórí wọ́n ò lè sí bẹ́ẹ̀ kódà wọ́n ò lè drop 1,000 naira wọn kò sínú owó yẹn. ńgbà tẹ ṣe wedding fún tán tí àwọn èèyàn tí gbogbo òkè tán ṣe wedding tán mú yàwó ó wá dì sí wọ́n wá sọ pé ní ìjọ náà ti mú yàwó inú ibì kan náà ti mú yàwó ṣé fọ́ọ̀sì ẹ̀ pé ẹni ní kò fẹ́ ni. torí àwọn ọmọ èèyàn kì í máa ń rò dáadáa ká tó ṣe bàbá àwọn Agbala Gabriel ṣọ́wọ́n ló fọ́ọ̀sì ẹ̀ pókè o Muyideen ẹni tó ń gbọ́dọ̀ fẹ́ lọ́rọ̀ yọ̀ rí wọ́n fẹ́ra wọn ni káàtì ẹ̀rọ agbáko òkè o inú ìjọ náà ti nọ́mátì nínú Christian gan ibo ló ti ní ká ti máa mú yàwó téèyàn lọ nu church ibo ló ti dáa jù ní pé ká fẹ́ra wa nínú ìjọ tá a jọ wà. ó wá dì sí ẹ wá ń yẹ torí pé kó lè máa ṣe kíni torí kó lè máa gbowó lọ́wọ́ ẹ̀ ní torí kó lè máa gbàgbá kan lọ́wọ́ ẹ̀ ní. ẹlòmíràn ni àṣírí ti tú ẹlòmíràn nígbà àṣírí kí ló ń tú. ẹjẹ́ àjọ ẹ̀yìn yomi ẹjẹ́ àjọ wò ó nígbà táwọn pàṣẹ pàrọ̀ ní ẹjẹ́ àjọ wò ó. ṣé alàgbà Gabriel ṣé wọ́n jẹ̀bi nítorí pé òkè o ẹni tó wà pẹ̀lú mi tí a jọ ń ṣe tí mi ò lè bá wí mi ò lè bá sọ̀rọ̀. àbá èèyàn lè bá wí èèyàn lè bá sọ̀rọ̀ òkè nǹkan tẹ̀ ń ṣe yìí ò dáa. ó dẹ̀ tó bá yẹ pé ńgbà tí Agbala Gabriel kọ́ wá yọ̀ǹda ẹ̀ wọ́n yẹ ẹ̀pẹ̀ tó kọ́ yọ̀ǹda ẹ̀ fún kó wá jẹ́ pé ó wá ń lọ náà ó fi gbogbo owó yẹn tàjẹ̀bùtọ́ pátápátá. ṣó máa padà wá ni ẹ̀yin èèyàn yìí náà lè máa sọ pé kí ló dé tí Agbala Gabriel lè mójútó ẹni yìí. ẹ̀yin náà lè máa kọ́ kọ́mẹ́ǹtì pé kí ló dé tí kò lè mójútó wọ́n tún wá mójútó ẹ̀yin náà lè tún kọ́mẹ́ǹtì. ọ̀rọ̀ yìí èèyàn gan àfi sùúrù ni o ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ jọ̀ọ́ mo fi Ọlọ́run bẹ̀ yín gbogbo àwa tí a bá wà ń di mọ̀ bàjẹ́ lórí ọ̀rọ̀ ìpè ìdí ìbàjẹ́ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká lọ jáwọ́ torí pé Bíbélì kan sọ ó ní tí ọjọ́ tí abanijẹ́ bá dẹ́kun àti bá tènìyàn jẹ́ wọ́n ní ẹ máa gbẹ́gbẹ̀rún dìde lọ́tún agbẹ́gbẹ̀rún dìde lọ́sìn agbèdè wájú sẹ́wájú ẹ̀ lẹ́yìn ẹ̀gbọ́n pápá wọ́n á wá jọ́ tó dẹ́kun ẹ̀ ràn wọ́n á ṣẹ̀ṣẹ̀ wá gbéra àti fẹ́ bá tiẹ̀ gan jẹ́ kí ló tẹ́ pé ìdí mọ̀ bàjẹ́ la máa ń wà a ò sí nídìí òótọ́ ọ̀rọ̀ kókè o kí nǹkan bá tiẹ̀ ṣẹlẹ̀ kókè bí mo ṣe wà yìí jẹ́ kọ́kọ́ gbé sẹ́rò pé ok tí kíní ìbá ṣẹlẹ̀ báyìí kí ni nǹkan tá a lè ṣe ṣé nǹkan tá a lè ṣe rè ok wà tó ṣẹlẹ̀ o òótọ́ ni but kò yẹ kó rí bẹ́ẹ̀ náà ok ó lè rí bẹ́ẹ̀ o ó yẹ ká kọ́kọ́ máa gbé sẹ́rò kò kàn sí pé kákọ̀ jáde kákọ̀ bọ́ sórí social media kákọ̀ dájọ́ gbà pé bẹ́ẹ̀ ẹlòmíà kò sọ̀rọ̀ bí kò tiẹ̀ ní làákàyè a kò sọ̀rọ̀ mí gbà o ẹlòmíà ó lè máa sọ̀rọ̀ kó kàn jẹ́ kó máa kọ́mẹ̀ntì rọ́bìṣì ni. ẹ máa ń fira yín sí nípò pé ẹ̀yin gángan òfòkò wọra yín gan nínú kọ̀rọ̀ pé ǹjẹ́ ìwà tí ẹni yìí wù tá à ń bá wí lọ́wọ́ ẹ̀ ǹjẹ́ èmi kò kí ń wù. púpọ̀ náà tó ń pariwo yẹn tẹ́ ẹ bá súnmọ́ ẹlòmíì délédélé ìwà ẹlòmíì ò ṣeé fi hàn síta gbangba. ẹlòmíì ò náǹfààní kọ́bọ̀ tó ń ṣe fún yàn ṣùgbọ́n tó ń ṣàǹfààní fún yàn yẹn tó ń bá rí mistake ẹ̀ báyìí pa wọ́n ti gbé torí pé Ọlọ́hun ò fi dáadáa Ọlọ́hun ò fi rán wọn ni. torí bóyá ń ká mi bóyá ń dùn mí tó torí pé ẹ̀yin tí Ọlọ́hun ò fi dáadáa rán yẹn ẹ̀yin lẹ ya wèrè jù lọ́nà láì tẹ́ pé tẹ́ ẹ bá rẹ̀ tó ń ṣe dáadáa tó wá kù díẹ̀ káàtó ẹ̀yin lẹ kọ́kọ́ gbé fara cds kìíní ẹ̀kọ́ máa gbé fara ẹ̀yin ò rí pé kéèyàn tiẹ̀ ok ẹni yìí ṣe mistake o jágbà pé àmúwọ́ Ọlọ́run lọ́tẹ̀ kò sáà ń ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ kò sí fẹ́yìn o ó ṣe mistake o ti ṣe nìyẹn ìjọ tó ti ń ṣe ètò dáa yẹn ẹ̀ ní sọ̀rọ̀ ọjọ́ tó wá ṣe ìtókù díẹ̀ káàtó ọjọ́ yẹn lè máa jáde lè máa bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ẹ jẹ́ ká ro ṣùgbọ́n tó pé mi mọ̀ pé Ọlọ́run ọba tèmi níṣá kò ní bí bàbá wa Agbala Gabriel kò ní bí wo torí pé gbogbo ọkàn tí Agbala Gabriel ti dùn nínú torí pé tí Agbala Gabriel bá dùn èèyàn kan nínú ìdílé kò pé owó ni wọ́n fún ẹni yẹn tó bá dájọ́ gbogbo àwọn tó jẹ́ ẹ̀ka ìdílé ẹ̀ka ẹni yẹn inú wọn máa ìṣẹ̀dá wọn máa ṣàdúrà inú wọn máa dùn torí pé wọ́n ń ṣerú eléyìí gan fún àwọn èèyàn gbogbo ẹ̀yin tẹ́ ń fẹ́ bí wọ́n wó gan ẹ̀yin lọ́lọ́run máa bì wó torí pé mi ò mọ ohun tó wà ní ó
yẹ kéèyàn tẹ káàtẹ̀jọ́ máa wò pé ẹni yìí ó yẹ ká gbà bẹ́ẹ̀ kò sẹ́ńtẹ́ ẹran ara ò lè lò ẹ wá dúró láti pé òkè o láti borúkọ yẹn jẹ́ lágbára ọlọ́bẹ ṣe ń pinnu láti fẹ́ borúkọ yẹn gbogbo yín pátápátá gbogbo yín wà nídìí àbòsí lọ́wọ́ borúkọ ẹ̀ jẹ́ torí pé mi ò mọ ohun tí ẹ fẹ́ gbà nínú ẹ̀ mi ò mọ tẹ́ fẹ́ gbà nínú ìwà bàjẹ́ bí a orí ìwà tó bá bàjẹ́ o orí ìwà tó bá ṣe kíní kan o kò sí ohun tẹ́ fẹ́ gbà ń bẹ̀ ẹ̀rọ dáadáa mi ní dáadáa kan pé kakọsí pé kí o dáadáa rèé o tẹ́yìn gan ṣe fún yàn ẹ̀yin gangan tẹ́yìn wọ́n pa tẹ́yìn kọ́mẹ́tì kan ó yẹ lọ gbé dáadáa yín jáde kábàá yín wò gbàtẹ́ ẹ̀ nógo bẹ́ẹ̀ ṣe máa bògo ológo jẹ́lẹ̀ wá ń wá ọlọ́run ò jẹ́ ní fún yín ṣe wàláyì tó bá yẹ pé gbà àkọ́kọ́ rèé o ẹ̀yin èèyàn mi ẹ̀yin fans mi ẹ má bínú torí pé ọ̀rọ̀ yìí ó ń ká mi lára ó ń ta mi lára ni tó bá yẹ pé gbà àkọ́kọ́ rèé tẹ́ fi ń wò mí lórí ìkànnì yìí ẹ jẹ́ bá mi subscribe kí ẹ bá mi share ẹ bá mi comment ẹ jẹ́ bá mi comment ẹ jẹ́ ká jọ wo gbogbo nǹkan tó ti wà tí bàbá Agbala Gabriel ti ṣe fọ́wọ́n èèyàn sẹ́yìn àti tó tún ṣe fẹ́ máa ṣe tó ṣe ń continue ẹ ká jọ wò ẹ ká jọ gbé sójú wòye kí ẹ bá mi fi comment ẹ jọ nítorí tọlọ́run owó tẹ fi ṣe látọ̀ ní wọ́n yín lágbára ojú tẹ yẹn fi ń wò mí náà ò ní fọ́ etí tẹ fi ń gbọ́rọ̀ náà lágbára lọ́wọ́ ayé ò ní gbà á nǹkan láàbí ò ní kọ́ngù sọ̀dọ̀ gbogbo wa ẹ jọ nítorí tọlọ́run mo fi ọlọ́run bẹ̀ yín ẹ̀yin èèyàn mi ẹ̀yin fans mi ẹ jọ ẹ bá mi wo fídíò yẹn ẹ jẹ́ bá mi share ẹ bá mi comment ẹ jẹ́ kó dé ibi tó yẹ kó dé mo fi ọlọ́run bá bẹ̀ yín ẹ ṣé o mo tún dúpẹ́ ó tún dìgbà kan náà mo sábà pé ńgbà tí wọ́n tún máa fi padà wá ṣá gbogbo àwọn ọba ẹ̀jẹ̀ yìí náà tábà ṣe ń rí wọn láti máa ṣe máa mọ́rọ̀ wọn láti mọ́jọ́ máa pariwo ó dìgbà tí ẹ bá tó dẹ́kun àti yé báyàn jẹ́ tó ó dìgbà kan náà ẹ ṣé wọn mo dúpẹ́ o.